Sorry. Adoni. Ọmọ tí ejò ní. Ẹ̀mí yẹn lẹ́wọ̀n kọ́ta ti ríra, ó ti pẹ́. Ẹ̀mí mi sáwà lọ́dọ̀. Bó ṣe ló ti ń bọ̀ báyìí. Mo mú pé nbolode. Orí pé mo sáà ń pè ọ́. Nbolode bó o ní. Ìbára mi mo ti dé sí lọ́rùn. Mo fẹ́ lo oṣù méjì àbí oṣù mẹ́ta. Wo oṣù méjì kéré o. Ọdún kan ní o lò. Ó yá mi kò lọ́mọ sí. Wo mo ti ń díyàwó rẹ̀ òrò kalẹ̀. Wo ó jẹ́ rẹ̀. Lọ ṣẹlẹ̀ tó tẹ pé mi pé kí ló ṣẹlẹ̀ inú ilé kọ́la inú ilé kọ́la ìyá ṣe wà. Kí ló ṣẹlẹ̀ ọ̀ya mọ̀ ń gbọ́ kí ló ṣe fún ọ. Oṣù méjì ló lóun fẹ́ lò ó lẹ̀ tí ń lo oṣù mẹ́jọ oṣù mẹ́sàn kí ló ṣẹlẹ̀ ó ti ní mi lára o. gbogbo àwọn tí ma bí èmi tọ́ ma sọ ni àbúrò mi ọwálé ẹ̀gbọ́n ẹ̀ tó bá lọ́dún kan ọ̀pọ̀ jù nílé mi tí mo kọ́ sọ̀rọ̀ ẹ̀ o sọ̀rọ̀ ìfẹ́ wà láwọ̀ mo fọlọ́ bí o mo wulẹ̀. Bọ̀dá mi. Adoni. Kí a ló dé tẹ̀ pariwo tàbí Abiola kí ló ṣẹlẹ̀ kẹ̀? Nǹkan ṣẹlẹ̀ o mẹ́wàá gan ṣẹlẹ̀ ilé dúníyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí là ń sọ ẹ ti ní mi lára oṣù méjì lẹ́ni pẹ̀lú lò ẹ ti ní oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá kí ló ṣẹlẹ̀. Iye ìwọ ìyá di ọlọ́nà ta fẹ́ lọ́jọ́ kìíní àná. Tọ́lẹ̀ fẹ́ pa. Ní inú ilé ẹ̀gbọ́n mi. Ìyá Abiola mo lè lo ọdún kan ọdún mẹ́ta ọdún mẹ́rin tí kò sọ́lọ́pàá tí ó mú mi sí. Ẹ kúkú wá fẹ́ kọ síbi kọ́ kúkú ṣèyàwó yín mọ́ bí. Bàbá lálẹ́ ẹ̀ jọ́ mọ̀ pé mo lábúrò tó gbójú. Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi torí ẹ̀ náà ni ò jẹ́ kẹ́ ẹ̀yin wọ́. Ànáwó lẹ́yìn lórí ẹ̀yin wọ́ ìdàbí kì í ṣàná. Ẹ ṣe ẹ̀bùrúgbẹ́ ò kì í ṣèdí. Ẹ ṣe ìtẹ́lí bọ́ọ̀lù. Ẹlẹ́ ti ṣèdí o. Tẹ́lẹ̀ bá máa ní ṣèdí ẹ̀ ní màá sọ pé kí n kúrò mi. Ilé ẹ̀gbọ́n mi. O lójú tì. Pé kí ni o? Máa tú síta. Kí ló yẹ? Máa tú síta. Owó sírẹ́sì lọ yá mi owó búrọ́ọ̀kù àbówó wíńdò ọgbọ̀rọ̀ burúkú lẹ́nu mi o ọgbọ̀rọ̀ burúkú lẹ́nu mi o kọ́lé mọ́ sọ ọ̀yá mi lówó ni ọ̀yá mi lówó kọ́lé ni làbúrò ògbè fi ní lo ọdún tó bá wù lé mi tí èèwọ̀ ní kábúrò mi wá létí mọ̀ kọ́ nínú lé mi láì yá mi lówó síléètì àbówó wíńdò ọgbọ̀rọ̀ burúkú lẹ́nu mi o. Àmọ́ máa tú síta o. Kínú. Máa tú síta o. Sídìí àdùnní. Wẹ́mi ò tẹ̀ láyé wórówóró tí wà tẹ̀gbọ́n ẹ̀jọ́ sọ. Tó bá yá wàá gbé ilé ẹ̀ kó lórí ilẹ̀ mi. Ní ìtọ́jú yẹn lọ. Kúrò lórí ilẹ̀. Ẹ̀gbọ́n mi kí ló ń wí? Ẹ̀kúlé o. Ẹ̀kúlé. Ló ṣe yín. Báwo. Ojú yín ò tiẹ̀ fà mí mọ́ kí ló ṣe yín. Ọmọkùnrin yóò má parẹ́ kó máa tó rú ọbẹ̀ ẹja màá ni ṣé torí ajẹ́wó ilé oṣù mẹ́fà nítorí ẹ̀ lẹ ṣe káwọ́ gbé ní tẹ̀ ń ronú. So my dear
tó ń ṣe mí ti yàtọ̀. kí wàá ní. tí mo wò ni pé ṣé a máa sanwó lílọ láíláí sanwó but a gbọ́dọ̀ nírú orí kan tó yàtọ̀ sí bá a ṣe ń bọ̀ náà. ok níbi iṣẹ́ wa ń sìn gbogbo owó tí wọ́n jẹ wá sẹ́yìn tí mo sọ yẹn wọ́n ti san gbogbo ẹ̀ báyìí. olúwa ṣeun orí mi ti san rí o olúwa ṣeun. ohun tí mo wò ni pé àwa náà tiẹ̀ gbọ́dọ̀ ní plan ní pé káwa náà tiẹ̀ jẹ́ ẹni tí wọ́n kọ́lé láyé bó ti wulẹ̀ rí kó mọ̀. gbogbo owó yẹn lóòótọ́ owó yẹn wú o owó yẹn sìn kó rálẹ̀ kó kọ́lé ìfà torí mi ò tiẹ̀ ìfà torí mi ò ṣiṣẹ́ rárá. kò yé mi. kò yẹ màá gbọ́ ní tí mo ṣàlàyé rẹ̀ ká pé mo ti nílẹ̀ báyìí sìn tí mo wá fẹ́ fowó yẹn kọ́lé sórí ẹ̀ in fact ìyàwó mi gbà tó bá fi máa tóṣù mẹ́ta ilé wa la máa gbé tí n bá yọ owó nínú owó yẹn ṣe pé mo ra lẹ̀ tí n bá fẹ́ fi kọ́lé kò lè kà. bẹ́ẹ̀ náà ni ṣé ìyẹn ni ok ẹ ṣáà má para yín ẹ má para yín tẹ́ ẹ gbárí ẹ ṣáà má para yín ẹ calm down gbogbo ẹ ló máa níyànjú ẹ wò ó ń bọ̀. gbogbo ẹ ló máa níyànjú ẹ gbà kí nìyẹn. ẹ ti ẹ̀jẹ̀ wò náà náà ẹ ti ẹ̀yẹ nǹkan ẹ̀yìn ti ẹ̀gbà tẹ̀yẹ̀ wò. ilé ìtura à ń sọ̀rọ̀ tó ní òun bá ní sọ̀rọ̀. ẹ̀jẹ̀ wò ó bí mi tẹ̀yẹ̀ wò lẹ́yìn. ìwé ilẹ̀ lélẹ́yìn náà ta ló ní. orúkọ mi ń bẹ̀ yẹn tún béèrè ọ́ ní pété lónìí. ẹ wò ẹ má gbàgbọ́n jìnnà ṣe rí owó tó wà lọ́wọ́ yìí nígbà tẹ́mi ti ra lẹ̀ ẹ̀yin mú owó yẹn ká fi bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí kò wá tán kí ló tẹ́ fẹ́ fi para yín sínú ilé ń bíbà yìí ẹ wò ó. ìyàwó mi jọ mi lójú ṣá ok ilẹ̀ ká lọ kọ́lé sórí ẹ̀ kí n fọwọ́ mi kọ́lé sórí ẹ̀ ká jọ máa gbé lọ. ìgbà tówó yín yẹn kò ra lẹ̀ débi kó máa parí ilé èmi dẹ̀ ti nílẹ̀ ẹ̀yẹ kọ́ lè sí. ọlọ́run mo ṣe o tí mo fẹ́ ẹni tèmi gbọ̀ngàn eégún ìhà mi ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ o ṣe. ẹ̀gbọ́n mi. Adọ́ni. já wọlé. ẹ̀gbọ́n mi ẹ má gọra yín fóbìnrin o ẹ má gọra yín fóbìnrin o àbí ṣé kí n lọ wọlé tìǹúlé. mọ wọrí o Adọ́ni mọ wọrí èmi àti ọlọ́rọ̀ náà lé alọ́rọ̀ náà lé so ìwọ mọ wọrí sẹ́ ẹ bẹ́ẹ̀ mi wọlé kọ́.